a máa kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ọlọ́run kò ní fi èyí ṣe òpin fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé, ọjọ́ Àbámẹ́ta, ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún 2023. Femi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ti ṣetán báyìí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àti tẹgbẹ́ òṣèlú Labour Party tó fi mọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀-èdè yìí tí wọ́n sì ṣetán láti fi ìfẹ́ hàn sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí jẹyọ lẹ́yìn tí ilé-ẹjọ́ gíga Supreme Court tí wọ́n ṣe ìdájọ́ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tí wọ́n ti sọ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu látinú ẹgbẹ́ òṣèlú APC lọ́mọoyè ojúlówó èyí tó jẹ́ olúborí nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, lẹ́yìn ìdìbò ọ̀hún tó wáyé nínú oṣù kejì ọdún yìí ni Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú PDP àti Peter Obi tẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n fi ìdí rẹmi sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu látinú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi apá jálá tí wọ́n ti ń gba ilé ẹjọ́ lọ pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ ẹjọ́ èyí tí wọ́n gbé dìde dúró. Ṣùgbọ́n lẹ́yìn tílé ẹjọ́ tribunal èyí tó ń gbọ́ sí awuyewuye tó súyọ lẹ́yìn ìbò tí wọ́n dá ẹjọ́ ọ̀hún nínú oṣù kẹsàn-án ọdún yìí ni Peter Obi àti Atiku Abubakar sọ wípé ẹjọ́ náà àwọn ò faramọ́ nítorí wípé ọwọ́ kan màkàrúrù ń bẹ nínú rẹ̀ èyí tí wọ́n fà á kí wọ́n gba ilé ẹjọ́ gíga Supreme lọ báyìí lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí èyí tí a wà nínú rẹ̀ yìí nílé ẹjọ́ Supreme náà wá dá ẹjọ́ ọ̀hún wípé lẹ́yìn atótónu àti ìwádìí ó fi hàn wípé Bọ́lá Ahmed Tinubu látinú ẹgbẹ́ òṣèlú APC lójúlówó ọmọ oyè èyí tó jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ ọ̀hún. Ní báyìí ìjọba àpapọ̀ ti ní àtọmọdé àtàgbà làwọn ṣetán láti bá ṣiṣẹ́ pọ̀ níwọ̀n gbà tí wọ́n ṣetán láti fi ìfẹ́ hàn àti ìlọsíwájú fún orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú ọ̀rọ̀ alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú Mohammed Idris èyí tó gbé jáde lánàá fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá wípé ìdájọ́ ọ̀hún fi hàn wípé ìdájọ́ òdodo ó ṣẹ́kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ sì ṣetán láti bá Peter Obi Atiku láti bá wọn ṣiṣẹ́ pọ̀ fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Ènìyàn kan rèé tó jẹ́ ọ̀kan gbòógì àgbà ọ̀jẹ̀ olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC Àbáyọ̀mí Núrẹ́nì Múmìnì ìmà ló ti sọ̀rọ̀ wípé ní báyìí ohun tó rùn lẹ̀ ó ti kásẹ̀ ńlẹ̀ ó sì ti lọ. Ó ní ní ìgbà tí ilé-ẹjọ́ Supreme tí wọ́n ti ṣe ìdájọ́ tí wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC òun ló jáwé olúborí ó ní ó dá òun lójú wípé lẹ́yìn ìdájọ́ náà yóò fún Bọ́lá Ahmed Tinubu láǹfààní láti tẹ̀síwájú nínú àwọn àkànṣe iṣẹ́ rere ètí ètò ìṣèjọba rẹ̀ tó nílẹ̀ tó sì ti gùnlé láti máa ṣe síwájú sí àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún Núrẹ́nì Múmìnì òun ló sọ̀rọ̀ òun di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde láti ọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí ọ̀gbẹ́ni náà Rashidi Abubakar tó gbé jáde ó ní Núrẹ́nì Múmìnì ó ní ìgbàgbọ́ eléyìí tó sì fìdí múlẹ̀ wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu ó ní ohun rere èyí tó ní fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ilé ẹjọ́ ọ̀hún ló dàbí ẹni wípé àwọn ìlànà rẹ̀ ó fẹ́ falẹ̀ díẹ̀.
ó ní ṣùgbọ́n lẹ́yìn tí ilé-ẹjọ́ ti wá dá ẹjọ́ náà báyìí tí wọ́n sì ti gbé Aare fún Aláre tí ẹlẹ́bi náà ti gba tirẹ̀, ó ló dá òun lójú o wípé Bọ́lá Tinubu ti ṣe ààrẹ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí ràbájì gan nítorí rẹ́gẹ́dẹ́ fẹ́ẹ̀ láì sí ìdáwọ́dúró tàbí bíbojú wẹ̀yìn táwọn ọmọ Nàìjíríà tí wọn yóò sì jẹ bùkúntùn èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, àti wípé ẹni tó bá mọjú obì nírè ẹni tó bá mọjú Ògún nípa obì nírè. Gbajúgbajà agbẹjọ́rò àti ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn Femi Falana tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àgbà agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà, òun ló ti sọjú wòye rẹ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ Supreme lórí bí wọ́n ṣe ní Bọ́lá Ahmed Tinubu òun gan lẹni tó jẹ́ olúborí o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yẹgẹ ní orílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé kì í wáyé o láwọn orílẹ̀-èdè èyí tí wọ́n ní ọgbọ́n òun òye tí wọ́n sì ti làmìlaka. Ó ní kì í ṣe ohun tó jẹ́ ìlànà àti ìgbésẹ̀ rere fún ilé-ẹjọ́ láti máa fi ìdí ẹni tó wọlé múlẹ̀ wípé lágbájá tàbí tẹ̀mẹ̀dù òun ló jáwé olúborí o nínú ètò ìbò. Ó ní ohun tó yẹ kí ilé-ẹjọ́ tí wọ́n ní ìkápá lórí rẹ̀ ní pé láti pàṣẹ fún àjọ tó ń ṣe kòkárí ètò ìbò kí wọ́n tún ètò ìbò múdè tí wọ́n bá ti ń ní ìpòrúurú ọkàn tàbí tí wọ́n bá ti ń ní ọkàn àìmọ́ síra wọn o tó sì jẹ́ pé ètò ìbò náà ó ti mú ọ̀pọ̀lọpọ̀ awuyewuye dání. Ó ló yẹ kí ilé-ẹjọ́ pa láṣẹ o fún àjọ elétò ìbò láti tún ètò ìbò tuntun míì láti tún ṣe ni. Wọn ò ní ẹ̀tọ́ bó ti ń kó kéré mọ́ lábẹ́ òfin láti fi ìdí ẹnikẹ́ni múlẹ̀ wípé òun ló jẹ́ olúborí nínú ètò ìbò pàápàá jù ti àwọn ààrẹ èyí tó wáyé o. Femi Falana èyí tó kàn jálẹ̀ láti rántí rẹ̀ gẹ́gẹ́ bí òwe Yorùbá tí wọ́n ní Falana rántí rẹ̀ o. Falana ní ọ̀rọ̀ yìí ó ti pẹ̀lú nǹkan tó ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí àìmọ̀ ẹ̀tọ́ lábẹ́ òfin. Ṣe gẹ́gẹ́ bí òwe tí mo pa síwájú wípé ẹni bá mojú Ògún òun ní pa bìnírè. Femi Falana tó mọ ti fún tẹ̀dọ̀ ìwé òfin àti ètò ìdájọ́ ńlẹ̀ yìí ń ló sọ̀rọ̀ náà. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ láti máa rí àwọn akẹgbẹ́ òun kí wọ́n kẹ̀yìn sí ojúlówó òfin àti òtítọ́ tí wọ́n sì kọjú sí irọ́ bàǹtàbàǹtà èyí tí wọ́n yàn ní ààyò, èyí tó fà á kí orílẹ̀-èdè Nàìjíríà kó rí bó ti rí lọ́wọ́ báyìí. Ó kéré tán ènìyàn méjì ló jẹ́ lọ́wọ́ bá nípè tí àwọn èèyàn mẹ́rin tí wọ́n sì dóòlà ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan èyí tó wáyé ò ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti padà jáde lánàá ò ní wọ́n sọ di mímọ̀ wípé àwọn èrò inú ọkọ̀ ojú omi méjì lọ́jọ́ náà bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Mistura Òkúnbànjọ àti Asisat Àmọ̀wò wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí ò ní wọ́n jẹ́ náà bá nípè nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi ọ̀hún èyí tó wáyé ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ìṣàwò nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì dóòlà àwọn èèyàn mẹ́rin. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú àtẹ̀jáde kan eléyìí tí igbákejì ọ̀gá àgbà èyí tó rí sí ìbárá ìlú sọ̀rọ̀ ní ẹ̀ka èyí tó ń pa iná pa èyí tó ń dóòlà ẹ̀mí ní ìpínlẹ̀ Èkó tó gbé jáde o. Ọ̀gbẹ́ni Ọlọ́ládé Agboola ló sọ di mímọ̀ o. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní nǹkan bíi aago 9 alẹ́ ó kọjá ìṣẹ́jú 16 lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí èyí tí èèyàn méjì náà tí wọ́n sì jọ náà bá nípè. Ṣùgbọ́n lánàá ní ìgbà tí Agboola tó gbé ìròyìn ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn ó sọ di mímọ̀ wípé wọ́n dóòlà àwọn èèyàn mẹ́rin tí wọ́n sì ti gbé àwọn èèyàn méjì ọ̀hún tó jẹ́ náà bá nípè nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi èyí tó wáyé ní Ìṣàwò tí wọ́n ti gbé wọn lọ sí ààyè ìgbóòkúpamọ́sí láti kàn sí àwọn ènìyàn wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olùkópa nínú Big Brother Naija season 7 tó jáwé olúborí o eyín Josephine Otabo tí gbogbo èèyàn mọ̀ sí Fina ló ti sọ jáde o wípé ó dààmú lójú gbangba wípé olè ló mẹsẹ̀ olè tọ̀. Ó ní nínú àwọn obìnrin tí ń bẹ ní òde lásìkò tá a wà yìí ó ní kò sí eléyìí tó lè fọwọ́ sànyà tó sì lè fi orúkọ Ọlọ́run jẹ́rìí
wípé òun ò tí ì yọ oyún kan àbí méjì rí. Ó ní bí wọ́n bá kó gbogbo àwọn ọ̀dọ́bìnrin sílẹ̀ láyé tá a wà yìí, ó kéré tán o bí ìdá 90 nínú 100 nínú àwọn obìnrin náà ló ti yọ oyún ọ̀kan àbí méjì síwájú kó tó ṣe ìgbéyàwó. Ó sọ̀rọ̀ ọ̀hún lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ kan wá lẹ́nu wò lórí ìhùwàsí àwọn obìnrin àsìkò tá a wà yìí lórí bí wọ́n ṣe ń ṣe lágbàláyé àti lórí ayélujára. Níbẹ̀ ni Fina ti sọ̀rọ̀. Ó ní àwọn obìnrin ìwòyí, ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní kí Ọlọ́run kó ṣàánú o. Ó ní bí Ọlọ́run bá fẹ́ bẹ ẹ̀ṣẹ̀ wò lára wọn, ó ní àti rí ìjọba ọ̀run wọn yóò nira, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àsìkò yìí ló ti balẹ̀ jẹ́ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú oyún yíyọ, tó ti jẹ́ pé lára àwọn obìnrin náà ló ti kan àgbákò tí ilé ọmọ tó ti bàjẹ́. Ó ní nípa ìdí èyí, obìnrin tó bá rí àánú gbà kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ó ní 10 péré nínú 100 ló lè mórí bọ́ nínú àwọn obìnrin èyí tí ò tí ì yọyún kó tó di pé ó wọlé ọkọ. So ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní pé ìtọ́jú báyìí làlá fìlà, bó bá ti ń kọjá rẹ̀ yóò máa di baba sí òsì nǹkan o. Ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ Sátidé. Títí di ìgbà míì tẹ́tùn aláǹfààní sí ọ̀tún rẹ̀ míì, mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá o. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ láti fi pàdé. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o.